الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ليتي يا دكفون الله تاترى عليكم كي الله أتي أنور فالنبي ومحمد صلى الله عليه وسلم تبقى وراء النبي كما صحابي النبي تبقى نوبة لنا النبي ومحمد تبقى رجال القيامة. Aki ẹ̀yin olùtẹ́tí àti olùwòwá kó àbọ̀ sí orí ètò wa tòní tí a ti ń bára wa sọ̀rọ̀ Ọlọ́run Ọba lórí ètò al-Minbarul Alami. Àkórí ọ̀rọ̀ wa lónìí òun ni at-tahdhiru min al-kuhani wal-musha'widhin. Ìkìlọ̀ ẹni nílọ̀ nípa ohun tí èmi mọ̀ tí wọn náà mọ̀ nínú tí ń ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ wa tó sì dàbí pé ọ̀tá kòńtì Ọlọ́run Ọba fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ni nǹkan náà? Òun ni yẹ̀ ń wò, adádigba, idán pípa àti gbogbo ń tọ́jọ bẹ́ẹ̀ 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 lọ. Àkọ́kọ́ náà ká rán wa létí níbi tí a bá ayé dé lónìí kò fẹ́ sí tí àwọn èèyàn máa yẹ̀wò mọ́ lónìí. Àwọn èèyàn nígbàgbọ́ nínú kádàrá Ọlọ́run Ọba mọ́ àfi eléyìí tí ẹ̀dá ẹgbẹ́ wọn bá sọ fún wọn pé òun ni ó ṣẹlẹ̀ sí wọn ni wọ́n gbà. Àwọn èèyàn mọ̀ pé à ń tọ̀ Ọlọ́run Ọba lọ mọ́ ẹ̀dá ẹgbẹ́ ara wọn ni wọ́n ń tọ̀ lọ. Ẹni ó fẹ́ tajà, ẹni ó fẹ́ rà, ẹni ó fẹ́ sinmi níyàwó, ẹni ó fẹ́ gbéyàwó fọ́mọ, ẹni ó fẹ́ rìnrìn àjò. Gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú t'Ọlọ́run Ọba ṣe ní ẹ̀tọ́ fún wa láti ṣe. Àkùn lámọ́ lónìí èwo l'Ọlọ́run Ọba fẹ́ ń bẹ èwo ni ó fẹ́. Àmẹ́wò làwọn kan ní ọ̀nà ń bẹ kọ́dà bọ́lọ̀ ní ọ̀sọ́nà ń bẹ ó ti yá. Èwo l'Ọlọ́run Ọba ní ọ̀sọ́nà ń bẹ báwọn kan bá ti lọ́nà ń bẹ ọ̀yá. Kọ́dà nígbà míì bọ́lọ̀ ń bá lọ́nà ń bẹ bí àwọn tí òǹkàlùkù ń sá lọ bá lẹ́yìn Ọlọ́run yìí bá ní ọ̀sọ́nà ń bẹ ọmọ ẹ̀dá ọmọ gbà pé ọ̀sọ́nà ń bẹ lónìí ni. Ẹ jẹ́ kí a wá padà sínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba wa. Káwọnú lànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ni ohun tí a rí nínú méjèèjì tí a ó fi wọn ara wa wò bí agbára wa lónìí? Ǹjẹ́ bọ́lọ̀ ti fẹ́ là ń rìn? Ǹjẹ́ bó ti fẹ́ ni à ń gbégbé sí ayé? Àbọ̀ yapa sí n'tọ́lọ́run Ọba fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí a bá wo àyà al-Qur'an al-Karim tí ń bẹ nínú Suratul Baqara, ìyẹn ni orí ọ̀rọ̀ súra ẹlẹ́ẹ̀kejì nínú al-Qur'an al-Karim. Ibi ni Olúwa Ọba ti bá wa sọ̀rọ̀ tó rán wa létí. Àkọ́kọ́ pé yẹn ó ṣàdádigba, àkọ́kọ́ pé yẹn ó pidán yóò ṣoògùn. Olúwa rán wa létí pé ìpìlẹ̀ rẹ̀ òun l'Ọlọ́run Ọba ń fi rán wa létí nínú al-Qur'an al-Karim. Àwọn màláíkà méjì tí Olúwa Ọba rán sáyé tó pé ní wọn a máa sọ fún gbogbo ẹni ó bá tọ̀ wọ́n wá láti wá kọ́ idán, oògùn ṣíṣe, yẹ̀ ń wò kankan. Wọ́n ní wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur. Olúwa wa ní
kò sẹ́nìkan tí wọ́n wà bá pa wọn fẹ́ tí wọ́n wà bá wọn pa wọn fẹ́ kọ́rù nǹkan báyìí lọ́dọ̀ wọn ntí wọ́n máa wí ọ̀rọ̀ Olúwa là ń kà nínú al-Qur'an al-Karim ni pé innama nahnu fitna fìtínà lọ́lọ́run fa wọn ṣe fáyé o fala takfur ẹ má ṣe kèfèrí sọ́lọ́run ìtumọ̀ eléyìí ni pé fala takfur ẹ má ṣe kèfèrí sọ́lọ́run ntẹ wá dọ̀ wá pé ẹ fẹ́ mọ̀ yìí èyí mọ̀ kó tún dólùgbọ́ lọ́wọ́ ọba gbọ́mọ́ wa ma yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur ọ̀rọ̀ lọ́wọ́ ọba lélẹ́yìí kò ṣeé ṣe gbogbo ń ta kàkálẹ̀ yìí bá ti padà ṣàlàyé rẹ̀ fúnra wa sẹ́ ìmọ̀ gbé ìmọ̀ nìkú lára ní òun lọ́wọ́ ọba sọ nínú Al-Qur'ani pé kọ́dà àwọn màláìkà yìí wọ́n á máa sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ pé fala takfur ẹ má ṣe ṣe kèfèrí sọ́lọ́run o bàbá tún wọnú àyà míì ibi tó lu wa ti bá wa sọ ọ̀rọ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run ọba ní wala yuflihu as-sahiru haythu ata eléyìí ń bẹ nínú suratu Taha Olúwa bá fi yé wa pé gbogbo òpìdán gbogbo adádigba gbogbo olùpọ̀fọ̀ gbogbo ntẹ̀yìn bá fi ń lòdì sí ntọ́lọ́run ní a ṣe lọ́nà àjò tó bá ìsìláàmù mú ọ̀nà ọ̀tọ̀ àmọ́ gbogbo tó bá ti yàtọ̀ sílẹ̀ yìí tí ń mú dán tí ń mọ́fọ̀ tí ń mú oògùn lọ́wọ́ ọlọ́run ní irú wọn ò ní jèrè o ọlọ́run kọ́ mọ́sá jẹ́mi pẹ̀lú rẹ̀ ó jèrè láyé àti ní alikiyama. kámẹ́nu lé hadith anabiwa Muhammad sallallahu alayhi wa sallam kíni ohun tí ẹni tọ́lọ́wọ́n bá rán sí wa láti wá fi ìlànà tá a rìn láyé tá a fi ṣoríire láyé tá a sì fi bal kiyama rọrùn kíni sẹ́ta anabuwa Muhammad jẹ́ fún wa lórí ní tá à ń bá bọ̀ yìí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi wo njọ́ kan anabi ní ijtanibu sab'al mubiqat anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ní ọdọwọ́ yín o ẹ jìnnà tẹfẹ́tẹfẹ́ sáwọn nǹkan méje kan tí máa kó parun bá ní àwọn nǹkan méje kan tí máa ti ní ṣubú àwọn nǹkan méje kan tí kó ìparun bẹ́ẹ̀ dá kọlọ́nkọ́ máa ṣàṣọ wa ń bẹ̀. anabuwa Muhammad sallallahu alaihi wa sallam bó ti wí báyìí tán àwọn sọ̀hábẹ́ tí wọ́n ń bẹ ń tòsí qalu wa ma hunna ya Rasulallah wọ́n ní wà nẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam lákùn jẹ́ àmà àwọn nǹkan parun wọ̀nyí jẹ́ àmà àwọn nǹkan tí kó bá ní wọ̀nyí ìgbà bá ti mọ̀ ká sì jìnnà sí i ànẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam máa ń dá wọn lóhùn pé ash-shirku billah was-sihru wa aklul malil yatim ila akhir al-hadith ànábì bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn nǹkan parun méje tó ní ká jìnnà sí tẹfẹ́tẹfẹ́ anabi lákọ̀ọ́kọ́ náà àwọn nǹkan parun méjèèjì yìí ash-shirku billah òun ní kéèyàn ó pè nǹkan mí lẹ́yìn ọlọ́run òun ní kéèyàn ó dá nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run eléyìí tí a mọ̀ sí ẹbọ ṣíṣe àti máa ń ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ gbà ohun tí ò jẹ́ kíkọ́ wọ́ mọ́rú ohun tó ń dán wò láàrin yìí nípa ìmú nǹkan mí mọ́ ọlọ́run ìpè nǹkan mí lẹ́yìn ọlọ́run òun ní túmọ̀ Yorùbá tá a máa fún un pé ẹbọ ṣíṣe gbogbo nkálukọ́ máa wá dùn rẹ̀ nínú pé àìṣẹbọ ńlẹ̀ wa àlégún lu wa àwo olóró tá à ń gbé kọ́dà àìbọ ògì àìbọ omi ẹbọ òpin síbẹ̀ o ní ti ń jẹ́ ẹbọ nínú Al-Qur'an al-Karim òun ni gbogbo ntẹ̀yìn bá ti fún ní ìwọ tọ́tọ́ sí ọlọ́run ọba kí ni ìwọ ọlọ́run ara wọ ọlọ́run pàtàkì nípa àgbọ̀dọ̀ képe ẹlòmíì nígbà ṣòro ni àbí gbà dẹ̀kùn àfi òun nìkan náà lẹ́yìn tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wélé yìí ànábì ní nǹkan kejì tí pa ní irun kẹsì jìnnà sí tẹfẹ́tẹfẹ́ as-sihru idán pípa oògùn ṣíṣe tí ó ní ẹbọ nú adádigba òsùn ṣọ̀kan gbogbo eléyìí la Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì lọ́nà parun ní fẹ̀nìtì bá ń tọ̀ kí Olúwa mọ́sá sọ wá ń bẹ̀.
lẹ́yìn tí a ti rán ra wa létí ọ̀rọ̀ Olúwa tí a sì ṣe àpèjúwe fún wa láti inú hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam, ẹjẹ́ tún gbọ́n tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí Olúwa ránṣẹ́ mi tó rán sí wọ tí èèyàn ò sì lè kọ̀rọ̀ Ọlọ́run àti tànàbí àfẹni ọba fẹ́ sórí ibú ọlọ́mọsíwá lórí burúkú o. nínú ọ̀rọ̀ hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam mi kúmá hadith yìí èyí tí ọ̀kan náà àwọn sọ̀hábí ńláńlá tá ń pè ní Imran ibn al-Husayn òun lọ gba hadith wa lọ́dọ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. òun náà tún sọ pé anabi ń wí pé laysa minna man tatayyara aw tutayyara lahu aw takahhana aw tukuhhina lahu aw sahara aw suhira lahu wa man ata kahinan فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم. nínú àdífì tá a kà fúnra wa yìí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní laysa minna ẹni náà ti kú nínú wa o ẹni anabi bá ló kú nínú òun inú ìjọ òun àwa náà mọ̀ tún mẹ́. anabi ní laysa minna kò sírú ẹni bẹ́ẹ̀ nínú wa o kọ́dà bí ń pèrè lára wa tàlẹ́ni náà gbogbo ẹni tí ọba ti ṣe pé ẹyẹ kan fún ẹyẹ kan bà ní fi mọ kí lọ́la ó rí ẹyẹ kan ké ní fi mọ bọ́jọ́ ọ̀la ó ti dá ẹyẹ kan bà ní fi mọ bí tí ó rọrùn kò bí Ọlọ́run kò bí anabi mọ́ sallallahu alayhi wa sallam. anabi ní gbogbo ẹni ọba ṣe léyìí ó wulẹ̀ ń pèrè lára wa ní o anabi ló ti kó lára wa. anabi lẹ́ni ọba pidán àbí wọ́n bá pidán ẹni ọba lọ yẹ nǹkan wò àbóhun náà bá yẹn yẹ̀ wò bàbá ń bá rí ẹ anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi náà ni ọba lọ bẹ nìkan pé bá ń yé bó lọ́la mi ó ti rí bó lọ́jọ́ iwájú ọmọ mi ó rí bó ní tí mo fẹ́ ṣe yìí ọgbà lọ anabi ní ẹni ọba dánrú ẹ wò ó ti ṣe kèfèrí sí ntọ́lọ̀ fi rán wa anabi wa Muhammad sallallahu alaihi wa sallam. kọ́dà nù hadithi míì anabi lẹ́ni ọba dánrú ẹ wò 40 ọjọ́ ni ó máa fi kírun kò sí ní ládàá kan tí ó gbà ń bẹ kò sí gbọ́dọ̀ má kí abẹ́ Olúwa ọba kọ́lọ́run ọba kó dákun kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn wa fún wa o kó má jẹ́ a máa fọwọ́ ara wa ṣiṣẹ́ ká máa fẹsẹ̀ dànù jàmá mùsùlùmí gbogbo àwọn nǹkan táwọn ọ̀kà kún yìí ẹ̀tọ́ Ọlọ́run ọba ni kí ni ó ṣẹlẹ̀ lọ́la Olúwa ọba ló mọ̀ o ẹnìkan ò gbọ́dọ̀ pòun mọ̀ á sì gbọ́dọ̀ tó ẹ̀dá kan lọ káwádìí ẹ̀ lọ́dọ̀ rẹ̀ eléyìí ni ìlànà Ọlọ́run àti tànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله.